Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ó ní láti ní ọgbọ́n, kó ní àròjinlẹ̀, kó tún lè wo program mi. Tí ò bá ti ní ọgbọ́n, tí ò dẹ̀ láròjinlẹ̀, nǹkan tí mò ń sọ kò lè yé ẹ, kò lè yé ẹ, ò lè yé ẹ, kò lè yé ẹ. Ọ̀rọ̀ lórí ìrànlọ́wọ́ tá à ń pè ní help la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Kí là ń pè ní help? Kí là ń pè ní ìrànlọ́wọ́? Ẹni tí wọ́n bá nípá láti ṣèrànlọ́wọ́ fún o, ẹ̀hún náà lẹ́nì kejì rẹ, tọ́jú rẹ̀. Báyọ̀ túmọ̀ ẹ̀, ẹni tí wọ́n bá nípá láti ṣe ìrànlọ́wọ́ fún o, òun náà lẹ́nì kejì rẹ, tọ́jú rẹ̀. Kí la wá ń pè ní ìrànlọ́wọ́? Okay. Kò ń ṣe báyìí fúnyàn lóúnjẹ, kò kí ń ṣe báyìí fúnyàn láṣọ, kò kí ń ṣe báyìí. Ìrànlọ́wọ́ wà ní o lè ràn yàn lọ́wọ́ kó báyàn ṣe, o lè ràn yàn lọ́wọ́ kó fúnyàn jẹ, o lè ràn yàn lọ́wọ́ kó fúnyàn mu, o lè ràn yàn lọ́wọ́ kó báyàn gbé nǹkan, o lè ràn yàn lọ́wọ́ lẹ́yìn èèyàn tí kò séèyàn bẹ́ẹ̀. Ìrànlọ́wọ́ náà ni. Ìwọ tó ń wò mí, mo lè ràn ẹ́ lọ́wọ́ tí ò dẹ̀ síbi tí mo dẹ̀ ti ń ràn ẹ́ lọ́wọ́, o ò dẹ̀ ní mọ̀ pé mo ràn ẹ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, a rí àwọn tó pé o wáṣẹ́ lọ síbì kan, example ni mo ń ṣe, o wáṣẹ́ lọ síbì kan, o wá débẹ̀ nínú ẹ̀yin 30, wọ́n dẹ̀ need èèyàn 5, o wá lọ. Nínú èèyàn 5 tọ́ mi, ìwọ lọ́kọ́ mú ṣìkejì. Yes, na mo mọ̀ na, I'm proud of myself. I have Cambridge, I have doctorate. Pé bá ọmọ gbọ́dọ̀ mú mi nì, ọ gbọ́dọ̀ mú ẹ. Ṣé o mọ̀ bóyá ẹnìkan lọ tẹ́lẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ tó fi mú ẹ? Ìrànlọ́wọ́. Ẹ rí ìrànlọ́wọ́ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀, ó máa pẹ̀ka gan, ó máa nẹ́ka, ó máa fẹ̀. Ọlọ́gbọ́n ò, olóye ò, a fẹ́ kán ságbá mi ọ̀rọ̀. Ọlọ́gbọ́n nìkan ni kó máa bá mi ká lọ. Ìwọ tó bá ti lọ́gbọ́n, má tẹ̀lé mi. Torí ìrànlọ́wọ́ bẹ̀rẹ̀ láti ilé ẹni, ara ẹni. O lè ràn ẹ́ lọ́wọ́. Yes, o lè ràn ẹ́ lọ́wọ́ kí ọjọ́ ọ̀la ẹ lè dáa. O lè ràn ẹ́ lọ́wọ́ kí future ẹ lè bright. Ìwọ̀nba ni àwọn òbí ẹ lè ṣe mọ́. Ìwọ̀nba ni tó bá bíyàn, èèyàn máa ń túra èèyàn bí ni. Tó bá túra ẹ bí tó dàtún bí, òun ara ẹ lọ́wọ́ ni. Yorùbá náà ló sọ pé ilé lẹdìyẹ ò ti níyì. Ó dàbí àwọn olórin ni nínú orin Saheed Òṣùpá kan. Ilé lẹdìyẹ ò ti. Nígbà tí ara ilé ẹ bá ń ṣe nǹkan tó ń ṣe nǹkan tẹ́pẹ́ àpòpà, ó kàn máa fasikọ ẹ ṣòfò, ó kàn ń lùlù káàkiri ibi táwọn ẹgbẹ́ ẹ ti ń ṣiṣẹ́. Ìwọ kàn máa fasikọ ẹ ṣòfò, ó kàn ń jó káàkiri ibi táwọn ẹgbẹ́ ẹ ti ń ṣiṣẹ́. Torí tí o bá rí ọmọ àbí ènìyàn kan tó ń try láti gbìyànjú láti débi gíga, but ọ̀nà tó wá ń gbà o ò mọ, ìwọ kàn pé nítorí ìlara, nítorí ẹ̀tanú pé rárá ilé ẹ̀ orin ló lóun kọ mi, píṣẹ́ wo ló ṣe lóun kọrin, wọ́n lè gbọ́ àpapọ̀ wọ̀jọ̀wọ̀jọ̀ pẹ̀lú kẹrin nìyẹn. Ó dẹ̀ ń gbọ́ àwọn ẹnìkan ta, má wọrí. Ó dẹ̀ ní ipá láti ràn ọ́ lọ́wọ́ láti pé bóyá o mọ ẹni tó lè promote ẹ̀, o mọ pé influencer ni ẹ́, o ní followers, o ní bóyá lè ràn ọ́ lọ́wọ́ bọ̀ pé ìwọ kẹ̀ ò sínú wọn jàre. Ó máa wá dùn ẹ́ wípé tí ará àta bá wá rí tó brush ẹ̀ tó gbé dìde, wàá wá lọ sórí social media tá à ń pè ní ayélujára, wàá lọ máa post photo wa tiẹ̀ pé bàbá yẹn àjọ wa ni ẹ̀rí fọ́tò yẹn àti ẹni ìgbà yẹn àgbàdo àṣìjọ ń jókòó mú nǹkan ni ẹjọ́ ń jókòó ẹjọ́ ń ṣe fàájì. O nípa láti ràn lọ́wọ́ ń gbà yẹn, o ò lè ràn lọ́wọ́ o. Ó ràn rẹ̀ lọ́wọ́. Àwọn aláàánú dìde, àwọn tọ́mọ̀ kan tó ń ṣe, àwọn tó understand nǹkan tọ́mọ yẹn ń ṣe, bóyá orin ló ń kọ ni o, bóyá ewì ló ń kà ni o, bóyá ajó ló ń jó ni o, bóyá tí ò bá ti lè ràn lọ́wọ́, má discourage ẹ̀, má sọ pé ó kọ bá wa kọ. But òye làgbà ń wò, àgbà ò kì í yánu. Yára gbọ́rọ̀ lọ́ra fèsì, ọlọ́gbọ́n ò tó bá ti lọ́gbọ́n kò jábọ́. Lọ́ra gbọ́rọ̀ yára gbọ́rọ̀ lọ́ra fèsì. Tí ọmọdé bá ń ṣe nǹkan tó bá kọ̀ pé kí lọmọ yìí ṣe láwọn ẹ̀ òkà kí ló ń ṣe, ó kàn ń lù ló ń kọrin táwọn ẹgbẹ́ wa ń sùn náà tó sì kéré. Ọmọ èjì kan tẹ́ pé kọ́ tọmọ yìí dẹ̀ ń ṣe yìí, tó bá kọ́ advice pé oyin tó ń kọ yìí tó bá ti gbọ́ tó dẹ̀ pé ó ń ṣe àbí ọkọ̀ tó ń ṣe tó dẹ̀ tí ò bá ti lè ràn lọ́wọ́ fílẹ̀. Kí ló lè fi ràn lọ́wọ́? Ló tó lè fi gbé lọ studio,
o ní fóònù tó lè fi repost ẹ̀, o láwọn tó lè contact pé àmúdẹ̀ lọ́mọ kan o tẹ̀lé bá mi ràn lọ́wọ́ ọ̀lẹ́ but o ti fojú tẹ́ńbẹ́lẹ̀ ẹ̀kọ́ tọmọ yẹn ṣe pé ìjó ló ń jó káàkiri rere ara ẹ̀ lọ́jọ́ ààrẹ rẹ̀ orin ló kọ káàkiri ìyẹn kẹ̀ mo bíjọ́ kan torí tí aláàtà bá padà ràn lọ́wọ́ wàá máa léyìn ẹ̀ ni lóòótọ́ ni Yorùbá náà máa ń sọ ó ti yé gbogbo èèyàn ni like tí olówó bá sọ̀rọ̀ tó dẹ̀ ń parọ́ tẹ́lẹ̀ mọ́ pé irọ́ ló ń pa bàbá ńlá bàbá owó ló lè jìde tó bá tó máa já onírọ́ pé irọ́ ní olówó ń pa tó kó níjọba ẹ̀ ìwọ tó ti ronjà àárọ̀ jẹ ìwọ tó ti sanwó sukú ọmọ ìwọ tó ti sanwó ilé èèyàn bílíọ̀nù àwájú kó wá ń parọ́ fún yín pé òun wọnú moon òun rọ́ lọ́hùn òun ṣe kinní kan wá dìde ó wá ní pé irọ́ lẹ̀ ń pa kò mọ̀ pé ìwà àtàwọn ọmọ àtìyàwó ẹ̀ ní jẹun sùn lọ́jọ́ yẹn ò torí kò ní fún ẹ lówó ó lè já wọn ipò yẹn ni àwọn olówó gbà báwo wá ni pé nǹkan tí mo sọ ni pé báwo wá ni pé ìwọ tí ò lè fèsì gbà pé olówó tí kò pọ́n fẹ́ kó fèsì olówó pé nǹkan tó ń ṣe ò dáa o but ó easy fún ẹ láti rí òtòṣì bóyá o pé kò jẹ́ ọkọ̀ pẹ̀lú o máa gbọ́ ṣé kí n advice ẹ orin tó ń kọ yóò lè gbé ẹ ijó òṣì tó ń jó yóò lè gbé ẹ tára múra kó ṣe kinní kan mo ò ní pé wọ́n bí ẹ dá kí àwọn Wàsíù Àyìndé àwọn Davido àwọn Wizkid yẹn kó wúkọ́ sínú máìkì kó má jó ẹ̀ tó bá ti jó yẹ̀yẹ́ ara ẹni wọ́n ní ọmọdé tó lóun ò ní bágbà ṣe ọgbọ́n ọjọ́ òun kò ní ní àgbà náà tó lóun ò ní bọ́mọdé ṣe ọgbọ́n ìsẹ̀yìn òun náà ò ní ní káwọ́ wẹ́wẹ́ lọ́wọ́ fi mọ́ o káwọ́ wẹ́wẹ́ lọ́wọ́ fi mọ́ má fojú tẹ́ńbẹ́lú ara ilé ẹ̀ má wọ ara ilé ẹ̀ bẹ́ẹ̀ ni pé kí ló dé mistake tàdé máa ń ṣe tó wá fi yọra mo mọ̀ náà àti kí ló ti máa ń ṣe fàájì bẹ́ẹ̀ ló máa ń ṣẹ̀fẹ̀ gan kò serious nǹkan tó ṣe wò ó pé nǹkan tẹ́ni ẹ ṣe kò serious létí ẹni pé torí pé o mọ kékeré ẹ̀ ìwọ tó mọ kékeré tó mọ nǹkan tó fẹ́ jẹ́ láyé ni àwọn ọmọ kan wà tí kékeré wọn sọ pé sọ̀rọ̀sọ̀rọ̀ làwọn ọmọ yẹn ẹnu wo wọ́n ṣàpù bíi wọ́n ní brain kò dẹ̀ ń ṣe àwọn nìkan àwọn ọmọ tó ń bí sí yìí àwọn ọmọ tó ń bí sí yìí technology orí wọn ó wá látọ̀ ọ̀run ni tó bá fi lè ṣe kọ́kọ́ lójú wọn fẹ́ lọ practice kìíní yẹn torí ẹ jẹ́ káṣọ́ wà wù lójú àwọn èwe tá à ń bí sẹ́yìn ọgbọ́n gan like òṣùpọ̀ mọ̀ òṣùpọ̀ àyíkọ́ yẹn pé káṣọ́ wà wù níwájú àwọn ọmọ yìí torí ọpọlọ wọn ti sharp jù but ibẹ̀ kọ́ mò ń lọ ìrànlọ́wọ́ la ṣe ń sọ̀rọ̀ pa ibọ̀ inú ìrànlọ́wọ́ náà ni tó bá rí ọmọ ẹ pé ọmọ yìí sọ̀rọ̀sọ̀rọ̀ ni ọmọ yìí àwọn ọmọ tó pé ọmọ mi lè kó slippers ó lè gé slippers mú mi ẹ̀ gé kìíní kó a máa fi tó nǹkan wá ti máa rí pé àkíyèsí o gbọ́dọ̀ ní àkíyèsí lórí gbogbo nǹkan tí ẹ̀dá bá ń ṣe láyé yìí bóyá lórí mọ́mí ẹni o lórí dádì ẹni o lórí ẹ̀gbọ́n ẹni o lórí àbúrò ẹni o lórí ọmọ ẹni o so mo wà fún níwà ló ń jẹ́ ọ̀rẹ́ dọ̀rẹ́ tó bá ní àǹtí tó kọ pé nǹkan báyìí láǹtí mi ò kì í ṣe kò láìkẹ́ tó bá fẹ́ pull ọ̀ǹgà tó fẹ́ trigger hanga ẹ̀ wà wá ṣe kinní yẹn wà wá ní pé o mọ̀ wà àǹtí ẹni ṣé òun wá ẹni ẹni ṣé o mọ̀ máa trespass ní pé ó yá kí ló fẹ́ ṣe Yorùbá ní mo wà fún níwà ló ń jẹ́ ọ̀rẹ́ dọ̀rẹ́ kò ń ṣe ọ̀rẹ́ dọ̀rẹ́ kan mo wà fún níwà ló ń jẹ́ ìyá sọ́mọ bàbá sí bàbá mo ti mọ̀ nǹkan tí bàbá mi ò fẹ́ mo ti mọ̀ nǹkan tí ìyá mi ò fẹ́ mo mọ̀ nǹkan táwọn ẹ̀gbọ́n mi ò fẹ́ mo mọ̀ nǹkan táwọn ọ̀rẹ́ mi ò fẹ́ mo mọ̀ nǹkan tí ìyàwó mi ò fẹ́ mo mọ̀ nǹkan tèmi gan ò fẹ́ mo mọ̀ nǹkan tí àwọn ọmọ like àfi tó bá fẹ́ trespass má tún wá gbàgbé ọ̀rọ̀ Yorùbá ọ ní ẹni tó bá ju nínú ẹni tó bá ju ní lọ ó lè ju nínú ó lè ju àwọn ọmọ ẹ lọ ó lè ju ìyàwó ẹ lọ ó lè ju gbèyàn lọ ó lè ju wọn nù lóòótọ́ bọ̀ bá lọ àbọ̀nbọ̀ kàmá ìsúyù tí ò bá ti lè fẹnu tún nǹkan ṣe má fẹnu bàjẹ́ má bá tiẹ̀ lọ aláwọn ẹlòmíín wà débi pé nǹkan tó mú dání yẹn o kò wúlò fún ẹ o but ó dẹ̀ rẹ tó wúlò fún but torí ìlara torí ẹ̀tanú pé àwọn ẹlòmíín bá ní pé bíyà ó ní nǹkan lọ́bọ̀ tó fẹ́ lọ da kíní yẹn nù example ó ní nǹkan fẹ́ lọ da kíní ò mọ̀ wúlò kíní yẹn nípa wápẹ́ ẹ jọ ẹ dẹ̀ fún mi kíní yìí kí lẹ́yìn fi ṣe ó wá sọ nǹkan tí ó fẹ́ fi ṣe fún ó wá fún ìwọ wá lọ ń ṣe ẹni tí ó béèrè bí kíní kan tí ń tà ní ẹni tí ó béèrè tí ẹni tó gbọ́ bí tí ọjà gbé ń tà tí ó béèrè lọ́wọ́ orí tó sáré lọ́bẹ̀ nǹkan tí káyé mú wáyé orí tí káyé mú wáyé kọ́ ni kẹ́hìndé mú wáyé o ẹlòmíì dàgbà pé àtòrí pé kíní yẹn ò wúlò fóun ẹni tó dẹ̀ wúlò fún kò ní fún ẹlòmíì wà ó máa kó ẹrù jáde láti inú ilé ẹrù tó yẹ kó fún àwọn èèyàn kan máa lò á ní òun sì fẹ́ lọ á dẹ̀ kó ojú dẹ̀ máa bàjẹ́ mọ́ bẹ́ẹ̀ tẹ bá rí nǹkan mọ́tò tẹ́lòmíì bò sínú compound yẹ tẹ bá rí owó tẹ́lòmíì nínú àkáǹtì ẹ̀ àwọn ọmọdé ọmọ ẹ̀ ò lè tòṣì mọ́ ibi dẹ̀ ń pa àwọn èèyàn mi ò sọ̀rọ̀ àwọn politician mi ò sọ̀rọ̀ àwọn kan wà ní pé wà á kó pé ṣèbí ká kọ̀ sùn ká jí ni ṣèbí ká kọ̀ jẹun ni ṣèbí ká kọ̀ like nǹkan tó bá tó wá wúlò fún ẹ gan-an pé àkíní wúlò fún but tí bá fi wọn mọ̀ yìí lọ́wọ́ kò pa mí lára
but torí pé ẹ̀rù ń bà ẹ́ wípé tó bá ràn ọ́ lọ́wọ́ ó lè lọ píìkì jù ẹ lọ, ìwọ dẹ̀ kọ́ lọ lọ́hùn tó bá help ẹ̀. Wọ́n ní tí ò bá tí ìrànlọ́wọ́ ẹ bá wà ní ìrànlọ́wọ́ èèyàn bá wà lọ́wọ́ ẹ tí ò bá ti ṣe, ẹni tó máa ṣe times 2 ẹ máa wá ṣe fún ẹni yẹn, wọ́n máa dùn ẹ́ pé kí ló tó ràn lọ́wọ́ ń gbà yẹn, torí àsìkò tó wà tó ti fi ràn lọ́wọ́ ẹ àti súnmọ́ gan kí ló kẹ tàbí tó bá ṣọmọ ojú. Mo níwà àwọn ẹ̀gbọ́n bẹ́ẹ̀ yẹn ládùúgbò náà tẹ́pẹ́ tí wọ́n sádùúgbò gbà yẹn, nǹkan tó ṣe fún mi nígbà tí mo wà kí ọ̀hún lè súnmọ́ mi, èmi ò dẹ̀ rò ó torí ẹ̀rí ọkàn jẹ́ wọn. Mo dẹ̀ tún rí àwọn ẹnìkan lẹ́pẹ́ wọn ò ní ẹ̀rí ọkàn yẹn, ìjẹkújẹ àtẹnujẹ wọn kọ̀ torí àwọn ti gbàgbé. Yorùbá ní ẹni ṣu ló gbàgbé ẹni kò gbàgbé. Ọmọ tó rí njọ́ kan tẹ́ pé o kò dédé inú bí ẹ ó kọ̀ kí o dẹ̀ fún kò lórí orí ẹ̀ dẹ̀ ń fọ tọ́mọ ẹ bá dàgbà ń sìn tó bá fi rí ẹ ara wọn ti jọ́ tó fóun kò lórí ni. Àbí ọmọ tí ó ń bọ̀ láti iléèwé ó wà kékeré ọ̀dẹ̀ níbi kí ló tọ́ ilé kúrò níléèwé ó wá níbi tó yí textbook ó dẹ̀ mú lápò ó dẹ̀ ní wá tẹ̀lé wọ́kọ̀ ṣe fún pé ó máa padà sí school. Tọ́mọ yẹn bá di doctor lẹ́ni tó di lawyer lẹ́ni tó di president lẹ́ni tó bá sì rí ẹ bá gbẹnu sọ ó máa wá sórí ẹ̀ àtúwáyé pé aláìmoore àwọn bùtùlù aláìmoore nìkan ẹ̀dá nìkan torí ẹ̀ ní Yorùbá náà Yorùbá mo ṣí fìlà fẹ́yìn gbàgbà lẹ̀ Yorùbá àgbà ò ní tán lórílẹ̀. Àwọn Yorùbá náà sọ pé ẹni ṣu ló gbàgbé ẹni kò gbàgbé ìyẹn ogún ọdún á máa gbóná fẹ́lifẹ́li. Ìrànlọ́wọ́ tí à ń pè ní ẹ̀ mọ́ ń bọ̀ mi ò tí ì dé o ó máa gùn gan.